nǹkan tí mo fi pè é pé ká ríra lálẹ́ yìí ọkọ mi ti mọ̀ pé mi àti ẹ̀ à ń fẹ́ra o. Obìnrin. How manage? Ṣé wọ́n ló sọ fún ni àbí báwo ló ṣe mọ̀? Báwo máa ṣe sọ fún? Ṣé mo jẹ́ ọmọ kékeré máa fi sọ fún pé ọkọ mi ò mi àtẹnìkan à ń fẹ́ra o? Mo sọ fún ẹ pé kó má máa send message sí mi mọ́. Mo ti sọ fún ẹ pé tó bá ti rí message mi má máa send message sí mi kó má máa pè mí mọ́. Ìwọ náà ló dá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lẹ̀ báyìí. Mo sọ fún ẹ ó máa pè ní wọ́n máa pè ní láyé pé òróbìnrin rí. Kí ni solution sí kí wá ní next thing? Wo mi ò mọ next thing tá máa ṣe torí pé mo ti bẹ ọkọ mi mo ti bẹ́ẹ̀ kò tí ẹ gbọ́ ó kàn ní kí n jáde kúrò ni ó ti lọ pé gbogbo àwọn fámílì ẹ̀ wá mo tún bẹ̀ wọ́n gbogbo wọn sọ pé irọ́ o àfi kí n kúrò ọ̀nà àwọn ọmọ tí mo bí gan àwọn òṣùọ̀ pé bóyá ọmọ ọkọ ni pé bóyá àwọn ọmọ àlè ni mo kó wá fẹ́ wá wọn ò bìlífù rárá mo bẹ̀ wọ́n pé èmi mo bí àwọn ló ní ọmọ wọn ní rárá o pé àwọn ò tí lè bìlífù o pé àwọn ọmọ káwọn ọmọ yẹn lọ sí hospital àwọn máa lọ sí DNS fún wọn káwọn fi mọ̀ bóyá àwọn làwọn ní àbáwọn kọ́ làwọn ní àwọn ọmọ o mo ti sọ fún ẹ wọ́n ló dá gbogbo eléyìí lẹ̀ báyìí. God have mercy upon us. Okay. Kí wá nìkan tí o lè ṣe sí kí ni next thing? Kí ni o tún fi pé o tún kù? Àbí tá ló rò pé o tún lè lọ bá tó lè lọ sọ fún tó lè wá bẹ̀ tó lè understand because I don't understand all this. Kò sẹ́yìn tí mo lè lọ pè torí gbogbo àwọn fámílì ẹ̀ tí mo mọ̀ gbogbo wọn náà wọ́n yarí kanlẹ̀ ni. Kódà wọ́n sọ fún mi pé àwọn fún mi di àárọ̀ lánàá fún mi o wọ́n nítorí ọmọ tó wà lọ́wọ́ mi làwọn ti fún pé torí ilẹ̀ ti sú làwọn ṣe fún mi wọ́n ní àárọ̀ la kí n kúrò nulẹ̀ mo dẹ̀ rò pé normal ìgbà tó sọ pé kí n kúrò nulẹ̀ tọkọ mi náà sọ pé òun ò ṣe mọ́ o mo ti ìwọ wà nílẹ̀ tájọ́ ń fẹ́ra mo torí ẹ̀ mo sọ pé ká ríra kí n lè sọ gbogbo ẹ̀ fún ẹ nǹkan tó bá máa ṣe àárọ̀ la èmi àtàwọn ọmọ mi ń bọ̀ wálé o. Will you keep quiet? Isaki. Torí pé èmi wà ń bẹ̀ fún ẹ àbí? Ẹ nà. Nígbà tọ́kọ ẹ̀dẹ̀ tí ní kó kẹ́rù jáde àbí bẹ́ẹ̀ kọ́ ni? Ìwọ náà ló dá wàhálà lẹ̀. You dey use your function to play. Okay, mo ti gbọ́ nǹkan tó sọ kò sí problem. Wọ́n ní tí ẹrù bá kànkè tó kanlẹ̀ ó níbi tá a tún máa ń gbé sí. Continue. Gbogbo nǹkan tó sọ pátápátá ti yé mi but suggestion méjì péré lèmi ní lórí gbogbo ọ̀rọ̀ yìí o. Nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ó lóò ti try gbogbo possible best ẹ̀ olọ́pọ̀ ẹ lòun ò gbà. Ó lòun ò ṣe mọ́ àbí? Ó lòun ò ṣe mọ́ ó yarí kanlẹ̀ ni. Ó dẹ̀ ní kó kẹ́rù ẹ̀ jáde àtàwọn ọmọ àbí? Kò sí problem. Ṣé bó ní mọ́mì? Èmi suggest pé bóyá kó move ẹrù ẹ̀ àtàwọn ọmọ lọ sọ́dọ̀ mọ́mì ẹ̀ náà o. Bí báwo kí ni mo fẹ́ sọ fún mọ́mì mi pé ó ṣẹlẹ̀ kí ni mo fẹ́ sọ pé ó ṣẹlẹ̀ ní ọkọ mi tí mo fi kọ́ àwọn ọmọ àtèmi àtẹrù tí mo fi wá dálé mo sún sílé wọn báwo ni màá ṣe sọ tó bá jẹ́wọ́ náà báwo ló ti fẹ́ sọ ó yẹ kó gbọ́ ọ̀rọ̀ yẹn kó ṣe sọ́wọ́ náà kó gbóhùn rẹ̀ báwo mo ti fẹ́ sọ fún mọ́mì mi pé òkè òmò ìyàlẹ́ lọ́kọ mi fi lé mi kúrò nílé ọkọ sọ̀rọ̀ ló ń sọ jáde lẹ́nu yẹn. Ìwọ náà gbọ́ nǹkan tó sọ ṣé ọmọ kékeré ni ẹni you are a mature woman you are not a small girl ṣé ìwọ náà ní mọ nǹkan tí wàá sọ fún mọ́mì bí wàá ṣe blend ọ̀rọ̀ bí wàá ṣe present ọ̀rọ̀ tí wọ́n fi understand ẹ̀ ṣé wàá kàn dọ́dọ̀ mọ́mì pé àmọ́ mi o mo lọ yàn lédè o ọkọ mi ká mi pé màtẹnìkan fẹ́ ra ló fi lé mi kó ń bọ̀ ṣé ìwọ náà sọ bẹ́ẹ̀ ní ṣojú ọmọ kékeré ni. Kí wàá ni mo fẹ́ sọ fún wọn tí bá délé kí ni mo fẹ́ sọ fún wọn. so ìwọ mọ nǹkan tó lè sọ fún wọn. mi mọ nǹkan tí mo fẹ́ sọ o. fine fi mọ́mì lẹ̀ kó wọ́ọ̀kì ni ṣé o pé mo sọ fún ẹ pé option méjì náà ni mo ní tẹ́lẹ̀. so option kejì. second one ọ̀rẹ́ ìdè smoke igbó. ọ̀rẹ́ tó mi sìn mọ́mì fi káyọ̀ mi bóyá kò move sọ́dọ̀ náà ìwọ àtàwọn ọmọ for some time ká fi tiẹ̀ kọ́kọ́ ro nǹkan tá a bá lè ṣe àbí ká kọ́kọ́ mọ nǹkan tá a lè ṣe sí. Ǹjọ́ tiẹ̀ kọ́kọ́ ní sùúrù náà. Ọ̀rẹ́ mi tó sọ yẹn ṣé ilé wọn ló wà àbí ilé ọkọ ló wà? This man. Wo ẹ̀bà tó wà ilé kan ló ṣá wà. Ilé ọkọ ló wà náà èmi àtọmọ mẹ́ta jẹ́ mẹ́rin láyé níbi tí Nàìjíríà dé yìí kó máa bá odidi ẹnu mẹ́rin jọ kí ni ilé tiẹ̀ wà fún débò onílé èmi àtàwọn ọmọ mi ń bọ̀ láàárọ̀ lánàá ó sáà níyàwó ńlé. Mi níyàwó ńlé. Náà ebi kan tó sọ fún mi nìyẹn pé ò níyàwó ńlé. For your information wọ́n ní tí ọ̀rọ̀ bá débi ká sọ á sọ náà ni o ti understand bẹ́ẹ̀ ń sìn wọ́n ní téèyàn bá sáré kéèyàn má tẹ̀ títí tẹ́ bá ti dé báyìí kéèyàn má kú lókun téèyàn má sá sórí ibi tọ́rọ̀ dé dúró yìí ó ti di ká sọ tọrọ fúnra wa o I will not lie to you I have wife at home and my children ìyàwó mi àtàwọn ọmọ mi wà nílé o mo kàn ń sọ fún ẹ pé kò sí ìyàwó ńlé mi kò sáwọn ọmọ ńlé mi kó o lè bá àgbàǹgbà yẹn ni because o ti sọ pé gbogbo ọkùnrin tó bá níyàwó ńlé àtọ ọmọ ńlé o lè befriend wọn because àwọn family ò ní jẹ́ kán understand pé mo relationship yẹn gan ò lè wà okay pé kí wá ní ìyàtọ̀ pé o face ọkọ ẹnìkan so ló jẹ́ kí n parọ́ yẹn fún ẹ o ti understand bẹ́ẹ̀ sì ìyàwó wà lémi àtàwọn ọmọ mi o because tọ́rọ̀ bá ti débi kí wọ́n ló kò kí farapamọ́ fún ẹ̀ńtà sí o ọ̀rọ̀ yìí sì ó ti débi ká sọ tọ̀rọ̀ o ní bínú sí yẹn pé mo disappoint lórí pé
bẹ́ẹ̀ni òfò dákẹ́jàre wọ́n láwọn èèyàn tó bá mi sọ oníyàwó ńlé ọlọ́mọ ńlé òde parọ́ fún mi pé oníyàwó kò ti léyàwó àtàwọn ọmọ ẹ kúrò ńlé pé ó ti kúrò ńlé ó wá parọ́ fún mi nítorí ìgbádùn ìṣẹ́jú kan ó parọ́ fún mi ẹ̀yin ọkùnrin tí yín ti ta etí sórí burúkú torí nǹkan tẹ́ máa ṣe ó wá parọ́ fún mi jọ ìgbà tí gbogbo ẹ ti wá ṣẹlẹ̀ MC tọkọ mi ti lé mi kó ní mo fẹ́ lọ ó tètè léyàwó ẹ kúrò ńlé tètè níyàwó ẹ kúrò ńlé ọmọ kọ́bọ̀ láàárọ̀ la wàhálà wọn ṣẹlẹ̀ nínú ilé láàárọ̀ la ó tí mọ̀ kankan ó dà pé wèrè ń gbélé yín ààrẹ ìgbà òwe tó bá mi sọ. You be mumu. You think say you dey wise? You are a mumu man. ọ̀rọ̀ wèrè ló bá mi sọ àárọ̀ ló bá rí mi lé yín láàárọ̀ la ó ti ya wèrè. kéèyàn lọ yàlẹ dá tó bá ń sọ fáwa ọkùnrin náà tó bá ń sọ fún yàn pé kéèyàn jókòó ẹ jẹ́jẹ́ sílé ẹ̀yin onífẹ́ gbà ojú ìyá máa ṣe báyìí 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 ni ṣé wàhálà ò ti dé báyìí kó má tiẹ̀ wá lọ ṣe DNA lóòótọ́ kó má sọ pé ọmọ kan wà nínú àwọn ọmọ ẹgbẹ́ pé wàhálà. God have mercy upon us. He shock you.